Muyideen ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights o. Muyideen méjì ọ̀ràn lẹ́wọ̀n má fẹ́ lu ara rẹ náírà rẹ lẹ́wọ̀n má fi ìṣòro kú ìṣòro fáwọn ẹbí rẹ wọn ní olóòtú bá àwọn olóòkọ jẹ ọkọ wọn olóòkọ rẹ tó dáa tẹ́lẹ̀ níbi táǹkì ọ̀rọ̀ yìí lọ wàláì tí kẹ́sì Muyideen àti Àgbàlá Gabriel tó bá dé court máa dúró lẹ́yìn Àgbàlá Gabriel báyìí wàláì rọ́bìlì kábà àtẹ̀mí àti láwàní mi sáré pé òrìjìnà àfibí sólóore ilé ọmọ Muyideen yìí ó yẹ ká bẹ̀rẹ̀ jẹ lọ́wọ́ rẹ̀ ta ló jókòó sọ ní Muyideen ẹgbẹ́ rẹ̀ ń jẹ́ Pọ́ọ̀lù àbíkẹ́ ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun níbo ló ti rí Muyideen àbá àwọn afọlọ́sọ àbá àwọn ajígiri èyí tí Muyideen ń ṣe yìí sẹ́yìn náà yára ìbéèrè ni o. àṣírí 5 million ti tú o àṣírí 5 million ó ti tú àṣírí 5 million ó ti tú bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn bá ń sọ nínú ọ̀rọ̀ máa rí ẹ àbá àwọn afọlọ́sọ àbá àwọn ajígiri èyí tí Muyideen ń ṣe yìí sẹ́yìn náà yára ìbéèrè ni o tọ́rọ ti dọ́mọ kéwú ní àbá àwọn afọlọ́sọ àbá àwọn ajígiri kò sẹ́sẹ̀ níbi ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wọn o èyí tí Muyideen ń ṣe yìí sẹ́yìn lẹ́rẹ́ lọ́jọ́ tí wọ́n ṣe interview fún Muyideen àwọn àfáà rẹ̀ wọ́n sọ̀rọ̀ débi 5 million wọ́n sọ̀rọ̀ débi 5 million Muyideen ó ní wọ́n mímíkì òun ni ṣé ẹ mọ̀ pé Muyideen ti lọ bá wọn human rights lónìí ọ̀rọ̀ yóò kẹ́ bàbá Kọ́lé Olóòtú kọ̀ọ̀kan bàbá wa Kọ́lé Olóòtú wàláì mo lọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀tọ́ ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ Muyideen ní tẹ́ ẹ̀tọ́ ìjí ọmọnìyàn Àgbàlá Gabriel mọ́lẹ̀ máa dẹ̀ fọ́ ráìtì fún sáré pé òrìjìnà àfibí sólóore ilé ọmọ Muyideen yìí ó yẹ ká bẹ̀rẹ̀ jẹ lọ́wọ́ rẹ̀ ta ló jókòó sọ ní Muyideen ẹgbẹ́ rẹ̀ ń jẹ́ Pọ́ọ̀lù àbíkẹ́ ìyá rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun níbo ló ti rí Muyideen àbá àwọn ọmọ bọ́lá sọ sáré pé Muyideen ti ń tẹ ojú yín mọ́lẹ̀ ajígini Muyideen ti ń fojú yín gbọ́ pílà wàláì ó lọ sọ́dọ̀ àwọn human rights lónìí wọ́n dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń fẹnu ara rẹ̀ sọ yí pé Mr. Kehinde pé ń ọ̀rọ̀ tí Muyideen ti di báńkì tẹ́lẹ̀ tó ní wọ́n mímí kiri ní Muyideen méjì ọ̀rọ̀ lẹ́wọ̀n má fẹnu ara rẹ̀ náírà rẹ̀ lẹ́wọ̀n má fi ìṣòro kú ìṣòro fáwọn ẹbí rẹ̀ la ilaha illallah níbi táǹkì ọ̀rọ̀ yìí lọ wàláì tí kẹ́sì Muyideen àti Àgbàlá Gabriel tó bá dé court máa dúró lẹ́yìn Àgbàlá Gabriel báyìí wàláì rọ́bìlì kábà àtẹ̀mí àti láwàní mi àsúlẹ̀mù sùlùmẹ́ẹ̀tùn yawmal qiyamah gbogbo tó ní í ṣe pẹ̀lú àbùsí tó bá ní jọ́gbé di òkùnkùn ni Muyideen ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights o Muyideen ti jẹ́wọ́ ó ní nígbà tí Mr. Kehinde pé ń Mr. Kehinde tọ́ra màálù fún ọ nígbà wedding lọ́dọ̀ àwọn human rights náà ló ti ń pè ọmọ Mr. Kehinde rí ẹni ó kọ́lé tí owó fún ọ tí ìkọ́lé fún ọ ó ní ọmọ rí ọdẹ tó lanu olóòtọ̀ lọ́ra màálù fún ọ nígbà wedding ẹjọ́ bá mi sí àpọ́gàmù yìí Muyideen ti jẹ́wọ́ àbábọ̀ náà sọ
bóun náà ṣe ṣe ẹ̀sìn ayé ara yín sí báyìí. Muyideen ti jẹ́wọ́ ó ní Mr. Kehinde pẹ̀lú ọ̀dọ̀ àwọn human rights ní ti sọ àti ìyá rẹ̀ ni wọ́n dẹ̀jọ́ wà bẹ́ẹ̀ àti ìyá àyà pọ̀ lábẹ́ sẹ́mọ̀ lóòótọ́. Ìyá yìí ọ̀dẹ̀ tó tẹ̀lé Muyideen ó wíwì kúwì ó tún sọ̀sọ̀kúsọ ní ìṣojú rẹ̀. Muyideen ti jẹ́wọ́ o ẹ wo inú mi ó dùn kẹ́ gbé ọ̀rọ̀ yẹn lọ sí kóòtù gbogbo ẹ̀yin àfáyà ẹ̀bùjú ara yín jẹ́ wàláì rọ́bìnì Káàbà alọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ àníkà lu ọmọlúwàbí tọ́kílẹ̀sì pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Muyideen ti jẹ́wọ́ àṣírí 5 million ti tú. Muyideen sọ wípé nígbà tí Mr. Kehinde pẹ̀lú ó lòun sọ wípé ó ní Mr. Kehinde wọ́n ní báwo ni settlement ọ̀rọ̀ tí ń ṣe láàrin Àtàgbàlá Gabriel òun ló ń fẹ́ gba ṣọ́ọ̀bù ẹnu ara ẹ̀mí tó fi ń wúrọ lọ́dọ̀ àwọn human rights ṣé wọ́n tún mímí kí ẹni báyìí? ṣé wọ́n tún mímí kí ẹni báyìí? Muyideen ọlọ́kùnrin ni ó ṣera rẹ̀ lọ́ba tó ọlọ́kùnrin ni ó tira rẹ̀ sínú iná. Muyideen ní Mr. Kehinde pẹ̀lú ẹnu ara ẹni fi wúro ó lóun dẹ̀ lóun fẹ́ gba ṣọ́ọ̀bù òun fẹ́ rajà ní ṣọ́ọ̀bù. Mr. Kehinde ní tó ń bá rí bí èlò ó lóun sọ pé tó ń bá rí 5 million ó dẹ̀ wà lọ́dún àwọn àfáà rẹ̀ oníwọ̀ àtẹnìkẹ́kọ̀ọ́ ọjọ́ sọ̀rọ̀ 5 million oníwọ̀n mímí kì í fọ́ ìsí ẹni ó di jọ́ ní ìsìn tó ní mímí kì í fọ́ ìsí ẹ ó ti ń jẹ́wọ́ ó ti ń tú rẹ̀ lẹ́sìn rí báyìí ọ̀rẹ́ rẹ̀ náwó ó ní ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights ó ní òun send the account sí Mr. Kehinde ìgbìyànjú ẹkú ètò lónìí àbúrò ní sẹ́yìn àṣírí ti tú Muyideen lòun ó ní Mr. Kehinde pẹ̀lú àwọn ẹ̀jọ̀ sọ̀rọ̀ 5 million fúnra rẹ̀ ní tó ń fẹnu ara rẹ̀ wí lọ́dọ̀ àwọn human rights tó wà tìyá rẹ̀ lọ. Àwọn ẹ̀jọ̀ sọ̀rọ̀ 5 million Mr. Kehinde dẹ̀ ní kó wọ́n send the account ó dẹ̀ wà lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ ó ní wọ́n mímí kí fọ́ìsì wí ni ó lóun ò béèrè 5 million sẹ́rí wọ́n mi ní àfọ́àtì kẹsàbù ìlẹ́nu kìsìbì yìí. Bàbá wa Ìmáàmù Ṣáfì wọ́n ní wà mí ní àfọ́àtì kẹsàbù ìlẹ́nu kìsìbì yìí. Orí burúkú tí máa ń bẹ fún òkúrọ̀ ni pé irọ́ tó bá pa láàárọ̀ tó bá dọ̀sẹ̀ bí léèrè yóò ti gbàgbé. Àbá àfọlọ́ sọ ọmọ akéwù rẹ sọ wípé lóòótọ́ ló ń béèrè 5 million kò dé sẹ́ni kẹ́kẹ́ tó sọ pé wọ́n ti sẹ́ndì owó sí kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ èyí tí Muyideen sọ pé wọ́n di ó ní wọ́n mímí kí wọ́n lòun ò béèrè 5 million ó ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights sẹ́ni pé fúnra ara ọmọ ìmíràn rẹ̀ lẹ́wọ̀n ṣé wọ́n máa ń wọ wèrè sí Islam ni. Mo sọ bí mo ní ká dìde àtúnṣe ọ̀rọ̀ yìí níbi tí ń lọ yìí Ọlọ́run má jẹ́ kí ẹ̀yin àfa àwọn èèyàn kó bára yín o torí náà nísìnyí ẹ̀yin ni mẹ́ńtọ̀ Muyideen ẹ̀yin ni lídà rẹ̀ torí ọ̀dọ̀ yín ló wà ìkí ẹ̀yin ló wà gbogbo tó bá ṣe nísìnyí wọ́n máa bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Iwájú yín ló wà tó fi sọ pé wọ́n lè méèkì fọ́ìsì ni ọlọ́run kọ́ lòun sọ̀rọ̀ 5 million ọ̀dẹ̀ tó wà níwájú àwọn human rights ọlọ́run àti Mr. Kehinde àwọn jọ sọ̀rọ̀ òun dẹ̀ ní tó ń bá rí 5 million òun lòun send the account la ilaha illallah látàsí lìmọ́nà ìsámákú tàmùkìtẹ́bìrán
fasulimu tariju ukubahu ila nadami tanamu ainaka wali maslumu mutabiu tadi uni alayka wa ainu laila mutanami kila ga pe kola olóòtú ṣe bàbá kola olóòtú gbogbo tí bàbá kola olóòtú wọ́n ní ni bàbá wa kola olóòtú ni wọ́n ní Muyideen lọ́wọ́ gba 5 million wọ́n ní ni bàbá ìwú bàbá yóò sọ pé wọ́n ti ṣe fún ẹ kola olóòtú ni wọ́n ní wọ́n fẹ́ rán ọ̀nà Mẹ́kà wọ́n ní wọ́n ká sọ fún ọ ní bàbá wa kola olóòtú kí ni ariwo bàbá yìí tí wọ́n ọmọ Muyideen ń pa kiri kí ni ariwo tẹ̀yìn àfáà yìí ń pa kiri nípa bàbá wa kola olóòtú ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ojú àti sùn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àlùkùránì tẹ́ gbé dání ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù pé ìsìláàmù ò lè bàjẹ́ àfi tẹ́ bá máa bàjẹ́ mọ́ ìsìláàmù lára. wẹ̀rẹ̀ kẹ́ sọ pé àfọ́ àsùnmùránṣì mi sọ́mi pé sùnmùránṣì mi ní àwa ni sọ́jà ọlọ́run lórí ilẹ̀ ni bàbá àgbàlagbèjì àgbà ni sọ́jà ọlọ́run bàbá mi sẹ́ Adam Abdallah ni ẹ̀ lórí taka mmeda òun lọ́ọ̀bìnrin àmọ́ bàbá àgbàlagbèjì wọ́n ní àwọn sùnmùránṣì mi ní àwọn ni sọ́jà ọlọ́run lórí ilẹ̀ mọ̀túnmọ̀ sọ́jà ọlọ́run ni àwọn tí wọ́n ní fàyè gbàgbọ́ sí àwọn téèyàn ọ̀rá yẹ rán lọ́dọ̀ wọn àwọn téèyàn ọ̀rá yẹ tẹ̀jẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀yin àbá Muyideen ọmọ akéwì yìí ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights ọmọ akéwì yìí Muyideen yìí ti jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights dandan sáni ká ẹ mọ̀ sí pé ń lọ bẹ̀ òun àtìyá ni wọ́n jọ wọ ó dẹ̀ fẹ́ nu ara ẹ̀ sọ pé lóòótọ́ ni Mr. Kehinde pé òun dẹ̀ ló fẹ́ gba ṣọ́ọ̀bù òun fẹ́ rajà sí ṣọ́ọ̀bù èyí tí Mr. Kehinde dẹ̀ wú náà nìyẹn fọ́ìsì tó ń kálukú náà dẹ̀ gbọ́ nìyẹn fọ́ìsì yẹn náà ni Muyideen dì lẹ́yìn ó ní wọ́n mímí kiri ṣé ètò tó wí lọ́dọ̀ àwọn human rights náà sáwọn human rights náà tó mímí kiri ẹni ẹ fẹ́ ńlá ẹ fẹ́ kú látàjàbá níkùdárì náà kọ́tàsọ̀ ní ọ̀rọ̀ kéèsì Àgbàlá Gabriel tó bá gbà ní kí n máa ṣe láàbù lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ wàláì máa ṣe láti mi ní ẹran ara mi ní ọ̀fà àyè gbàgbọ́ sí bẹ́ẹ̀rẹ̀ mi nílùú wa ní Ìkirè ọ̀rọ̀ Ọlọ́run a máa di tèmi tipẹ́tipẹ́ nígbà tó rí ire wọn ò tí ì tó báyìí màmá sọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí ẹ bá fẹ́ yẹ̀yẹ̀ jẹ́ ẹni tí mi mọ̀ rí wàláhì tàláhì súnmọ́bì láìlẹ̀dí láìláì láwà màmá sọ di tèmi ẹ̀yin àfáà Muyideen a rí pé ọmọ akẹ́wọ̀n yín ó ti lọ sọ́dọ̀ human rights ó lẹ́sẹ̀ dá ní báyìí ẹ̀yin human rights ọlọ́wọ́ bá mi dúró tì yín àbúrò ní sẹ́yìn ní sí ọlẹ́sẹ́ iṣẹ́ tí wọ́n ń gbé fún yẹn ṣe bí iṣẹ́ o ẹ̀yin human rights àmì ẹ̀mọ kọ́kọ́ mọ̀ pé bàbá wa Kọ́lá Olóòtú ọ̀sọ̀ pé Muyideen ti gba 5 million no wọ́n ní Muyideen sọ wípé òní di 5 million kọ́rọ̀ ò lè yanjú gbogbo ọlọ́dẹ̀gbẹ́ fáìs Mr. Kehinde ọ̀sán páwọn ti kó 5 million fún Muyideen 5 million sọ wá jẹ́ 5,000 ẹgbẹ́ ìgbà mílíọ̀nù 100,000 500 1 million 2 million 3 million 4 million 5 million ìwà àkó kókòkò wọ́n kó gbẹ̀mọ́tọ̀ lábúlé so bí ẹ bá ṣe wàhálà tó gbogbo òde lára ẹ̀gẹ́ kó tó sábà mílíọ̀nù jọ ẹ̀ẹ̀mẹ́yẹ ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mẹ́yẹ oṣù ẹ̀ẹ̀mẹ́yẹ ọdún tí èkó jọ ni kò sẹ́ni kẹ́kẹ́ tó sọ pé wọ́n ti sẹ́ndì owó sí àfi tá a bá rẹ̀ ti ń gbérò kiri èyí tí wọ́n sọ ní pé wọ́n béèrè 5 million gbogbo ayélujáde gbọ́ ọ̀dẹ̀ ni wọ́n mì ní kí fọ́ọ̀sì yìí ni èwo ni tí wọ́n ń wí lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ tì
ẹ padà fínísì ara yín. kò ní dá lọ́dẹ àwọn kan ní máa empower rẹ àwọn kan ní wọ́n empower rẹ àwọn kan ní wọ́n empower Muyideen tó fi lọ́wọ́ bá ara ẹ̀ sí. irọ́ táwọn kẹ́kọ̀ọ́ òun débẹ̀ kọ̀ rẹ̀ tí irọ́ mọ́ ọ̀sọ̀ dàrẹ́ẹ̀tì òdodo ọ̀rọ̀. Inna lillahi ibada futani taraku dunia wa funi fitani nasaru fiha falama anima ana sati liayi watana jaluha nujata watasu soni aliyamala fiha sufuna sọ́ni àníyàmọ́lá fi àṣòfúnná. ẹjẹ́ ronú àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ọjọ́ àti sùn ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ìdájọ́ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù gbẹ̀ngbẹ̀ ọlọ́run níjọ́ kan àtẹ̀mí àti ẹ àtọkùnrin àtọbìnrin ọjọ́ tá à ní wọ bàtà ọjọ́ tí ò ní sí pátá lásán di wa tá a máa wà ní òwò wúrà àtàní fáàtàn. ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ìjọ tá a díjú tá a ní ńlá mọ́ ẹ̀ẹ́dẹ̀já bẹ̀rù ìjọ tí wọ́n gbẹ kótó tí wọ́n ju abẹ́ bó o bá lówó ó kú ọ̀làyé ńjọ kan bó o ní ó kú ńjọ kan báyé mọ̀ ó kú ńjọ kan báyé ọ̀mọ̀ ó kú ńjọ kan bó o lọ́lá ó kú ńjọ kan bó o lọ́lá ó kú ńjọ kan pàṣẹ ń bẹ lẹ́nu ẹ ó kú bó o láṣẹ ó kú bó o níyì ó kú bó o níyì ó kú bó o jẹ́ àfà ó kú ńjọ kan bó o fà kankan ó kú ńjọ kan bó o jẹ́ pásọ̀ ó kú ńjọ kan bó o fà kankan àti olùṣọ́ àgùntàn àgùntàn tó lùsọ̀ọ́sọ́ á kú láyé ńjọ kan. ẹ jẹ́ ronú kí ló kẹ bàbá Kọ́lá Olóòtú lórí ọ̀rọ̀ yìí kí ni Kọ́lá Olóòtú wí tẹ́sán dọ̀nà mọ́ bàbá yìí lọ́wọ́ ọmọ Àdábánijà ṣé ẹ mú ẹ kì í sára kó bí ọ̀rẹ́ ni ṣẹ́rù Muyideen ní àwọn àti Kọ́lá Olóòtú ṣubú ọmọ ìyẹn má forí gbárí kọ́ ọmọ jẹ káwọn kí wọ́n bá tiẹ̀ jẹ́ pátápátá gbogbo àwọn tí ẹ lè kú ọlọ́tí ẹ lè mẹ̀rù ayé ẹ ọdẹ ńlẹ́rí mẹ́wọ̀n Kọ́lá Olóòtú bá àwọn olóòkọ jẹ́ ọkọ̀ àwọn olóòkọ rẹ̀ tọ́ da tẹ́lẹ̀ èwo ló dá bí okọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tó oníwé bàjẹ́ Muyideen ti jẹ́wọ́ ó ní lóòótọ́ ló ń béèrè 5 million Muyideen ti jẹ́wọ́ ó ní lóòótọ́ ló ń fẹ́ gba ṣọ́ọ̀bù Muyideen ti jẹ́wọ́ ó ní lóòótọ́ ló ń bá Mr. Kéde sọ̀rọ̀ kó ń fẹ́ rajà ní ṣọ́ọ̀bù òun ní di 5 million. ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yin àfáà rẹ̀ tẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mo mọ̀ pé iná ti rí láàfù ẹ̀ ti ṣe báyìí